ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé. mo tún kí n káàbọ̀ sórí ètò yín ètò wa a moment with our father, àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa làbọ́ tún yẹ sí rọ́mà wa lídìínà. Ibi tá a ti lọ náà là ń fàbọ̀ sí àfihàn ara wa díẹ̀ níjẹjọ́ nípa nǹkan tí bàbá wa pòfẹ́sọ̀ àgbà akọ́nilẹ́kọ̀ọ́ àgbà onímọ̀ ìjìnlẹ̀ fáàrí nílẹ̀ Yorùbá fáàrí káàkiri àgbáńlá ayé alhamdulillah ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ń jẹ̀jọ́ mo rò pé ẹ̀dí sọ́wọ́ ọ̀tún láì ní pọ̀ lọ́wọ́ ẹ̀dí á tún wọnú tòní ìlọ lágbára Ọlọ́run. Bàbá rẹ̀ bá ń sálámà sáwọn èèyàn kẹ́sì tún bá ń dákọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Lẹ́ẹ̀kan sí orúkọ mi a máa jẹ́ Badmus Lanre Yusuf. Jazakumullah. Mo jẹ́ Professor of Islamic Studies ní ẹ̀ka tá a ti ń kọ́ nípa ẹ̀sìn ní University of Ilorin. Ibẹ̀ náà ni mo ti jẹ́ lecturer. Ibẹ̀ náà ni mo ti di professor. Allahu Akbar. Ibẹ̀ náà ni mo ti di adelé olórí ẹ̀ka tí ń kọ́ nípa àwọn ẹ̀sìn. Allahu Akbar. Ibẹ̀ náà ni mo ti jẹ́ olùdarí ètò nípa ẹ̀kọ́ tí a ń pè ní postgraduate studies. Allahu Akbar. Ẹ̀kọ́ tí ó tún gbé lọ sókè kúrò ní first degree as a master as a PhD fún gbogbo àwọn ẹ̀ka tí ń bẹ ní University of Ilorin. Allahu Akbar. Ibẹ̀ náà lẹ tó ti kẹ́kọ̀ọ́. Ibẹ̀ náà mo ti kẹ́kọ̀ọ́ aṣolùdarí ibẹ̀. Alhamdulillah, alhamdulillah. Tó tún wá jẹ́ kó wà lótẹ́yìn bàbá wa ti jáde. Bẹ́ẹ̀ni. Kò pọ̀ náà ẹ̀ńtọ́ Ọlọ́run ṣe léyìí fún ẹni tó bá sì kó tẹ́wù ìwọ̀nba tí ó fi ìtàn náà lé ẹ̀ ló mú. Tí èèyàn bá jókòó ti bàbá wa lásán ẹ̀ máa káwọn ẹ̀kọ́. Ká tó wá nípa ẹ̀tún wá wò wọ́n àbẹ́ lọ gbọ́n pa àtàn wọn ẹ̀kọ́ kan lẹ́tún kọ́ ń bẹ̀. Ọlọ́run àbẹ̀ náà láńlá rẹ̀ mọ́tì ìka yín kò ń lẹ̀ fún wa. Àpadà sáré ló tóbi Ọlọ́run níjó dé bá yín. Bàbá wa níbi àtìlọ́jẹjọ ẹ ti sọ díẹ̀ nínú tí àfáà àgbà lórílẹ̀‐èdè Egypt Professor Abiba Sayyid Qutb tí wọ́n kọ́ ń pa tafsir àtọ̀wọ́n ọ̀nà tí wọ́n pè gbà tó jẹ́ kó ṣe ní lèmọ̀. Ẹ ti sọ nípa kátàkárà ẹ ti mẹ́nu bà díẹ̀ ẹ tó ti mẹ́nu wọnú ọ̀rọ̀ mọ̀lẹ́bí ní tí Al-Qur'ani ṣe tọ́ wa. Bàbá wa ẹ jẹ́ á tẹ̀síwájú ń bẹ̀ ká tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín síwájú lónìí. Ẹ ṣeun ṣe rí àǹfààní tí sẹ́kútù tó ṣe ayé níbi tafsiri rẹ̀ yìí. Wọ́n ń pè tafsiri náà ní fi zilalil Qur'an. Èmi gan fúnra ara mi mo lò ó fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tí mo láǹfààní àti ṣiṣẹ́. Allahu Akbar. Torí mo jẹ́ olùdarí àgbà fún ẹ̀kọ́ tá a ti ń kọ́ nípa Arabic àti Sharia Islam tá à ń pè ní Kwara State College of Arabic and Islamic Legal Studies nílùú Ìlọrin fún bí ọdún 6. Allahu Akbar. Tí Sayyid Qutb ní lára haraka mi ìmójútétò àti lára ìfi tọkàntọkàn àti ìmánì àti àmánà ṣiṣẹ́ tá a gbélé yẹn lọ́wọ́. Allahu Akbar. Orípa yẹn ọ̀parẹ́ títí di àsìkò tá à ń sọ̀rọ̀. Ó ń ṣàfùyín. Jòrèǹtì. Allahu Akbar. Lẹ́yìn náà nínú àwọn nǹkan tá a tún gbé yẹ̀wò níbi tafsiri tí Sayyid Qutb jẹ́ ká láǹfààní àti mú yẹn lọ́dọ̀ rẹ̀. Òun náà ni pé a wá dá a mọ̀ pé Al-Qur'ani ṣe é ṣèjọba. Allahu Akbar. Al-Qur'ani ṣe é ṣèjọba kò sì nídìí pé bóyá ńgbà tí Al-Qur'ani bá wá ń ṣèjọba lọ́wọ́ yóò wá ní kàńpá. Gbogbo àwọn tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Allahu Akbar. Torí pé ta ló bá àlékè ti sọ fún wa. Bismillahir Rahmanir Rahim. La ikraha fid-din. Qad tabayyana ar-rushdu minal ghayyi. Kò sí kàńpá níbi ọ̀rọ̀ ẹ̀sìn Islam pé bọ́ọ̀sì àìsí àdìyàjọ́ tí ó pọ̀. Bọ́ọ̀sì àìsí àfimú rẹ̀ dání kò sí nínú Islam bẹ́ẹ̀. Allahu Akbar. Bẹ́ẹ̀ bá gba ọ̀nà abẹ́rún mú yẹn wọnú Islam. Àtàìmọ̀ kọ́ má jẹ́ ìbálẹ́jọ́ aburú fún lọ́dọ̀ Ọlọ́run tó bá lè jọ àìsàn. Tó o bá ti ṣe Islam á lé ọkọ̀ níbi iṣẹ́ wa kọ́. Àmọ́ Islam gbé tò kalẹ̀ pé tẹ́ bá ṣe báyìí
tẹ́ bá ṣe báyìí tẹ́ bá ṣe báyìí ìgbé ayé ò rọrùn. Òun ló wá mú wa láyà. Bẹ́ẹ̀ bá di pòfẹ́sọ̀ tán àpilẹ̀kọ ìdánilẹ́kọ̀ọ́ kan máa wáyé tí wọ́n ní kéèyàn wá ṣe. Allahu Akbar. Wọ́n á máa pè ní inaugural lecture. Mo wá bù nínú ìmọ́lẹ̀ nǹkan tí mo mú lọ́dọ̀ Said Kutu. Mo wá fi gbé kókó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kalẹ̀. Kódà mo lè fi ẹ̀ka kan hàn yín bẹ̀ níbí ẹ̀ka òun ni. Utilizing the Quran, stabilizing the society. Utilizing the Quran, stabilizing the society. Nígbà tí bàbá wa ọlọ́lá wa Emir of Ìlọrin, Allahu Akbar. a máa ṣe ṣéwù Wallahu ya'simuka minan nas. Èmi náà ti kẹ́kọ̀ọ́ yìí lẹ́nu ìgbà tí mò ń wá sí Ìlọrin. La takhafu darka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n ní àwọn ó sì wá bí inaugural lecture rẹ̀ yìí. Allahu Akbar. Al-Qur'an ló fẹ́ kó jáde báyìí. Kí làwọn náà jókòó tì? Allahu Akbar. Al-Qur'an náà làwọn náà jókòó tì. Wọ́n wá dípò pé nú họ́ọ̀lù dáàtí máa ṣèdánilẹ́kọ̀ọ́ kò gba ẹsẹ̀. Allahu Akbar. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti mọ́ta tí wọ́n ráyè wọlé. Said Kutubu ló gbó wa láyà kó já lè sọ pé ná Al-Qur'an ṣe é tòlù gbogbo wàhálà tá a ní lórílẹ̀‐èdè wa. Constitution kan ní. A lè lo Al-Qur'an tá a fi tòlù. A sì mú àwọn oríṣiríṣi ẹ̀rí àmú wá síbẹ̀. Ẹ rí i pé gbogbo ọjọ́ Jímọ̀ àwọn àfáà wa lórí mímbàrí tí wọ́n bá fẹ́ parí khutba wọn wọ́n máa ń sọ wípé inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i zil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idhukum. Kókó tí ìṣèjọba tí ò ẹja ń bá kàn nínú tó lè mú àlàáfíà wà tí ó sì ní mú wọ́n ń lé mi lókè wọ́n ń lé mi nísàlẹ̀ kò ní mú wá ìfọ̀kànbalẹ̀ ó tó wá wà. Dúkìá ẹni ẹ̀mí ẹni ààbò ó wà fún. Allahu Akbar. Òun náà ló ti parí bí táwọn ìmáàmù máa fi ń parí kútùbà wọn yìí. Mo wá wọ inú tafsiri Said Kutubu lọ lórí ẹ̀. Ó wá já mọ̀ wípé tí ò bá ti sí ádìlù ìṣedédé ní jẹ́ bẹ́ẹ̀ ẹgbàgbé ń pa pé fọkànbalẹ̀ ó wà nù. Allahu Akbar. Tí ò sì ṣe dédé ìfọkànbalẹ̀ ò ní sí kò ní sí bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tí ò bá ti sí ihsan kí ọmọ sí dáadáa. Ó wá lọ fẹ́ sùn ó fẹ́ lójú oorun. Àbí ìwọ gan ni oníwà aburú ni ọ́. Kí èdè ọwọ́ ọmọ gbogbo ẹ̀ báyìí. Àwọn tí wọ́n ń bẹ ń ta tó dàbí ẹni wípé ó kù díẹ̀ káàtó fún wọn. Bí wọ́n bá rí tàárọ̀ jẹ wọn ò ní rí tọ̀sán jẹ. Bí wọ́n bá rí tọ̀sán jẹ wọn ò ní rí. Ó wá fẹ́ sùn kó dijú kó ọ̀hánú dáadáa òun sì ra rẹ ni o. Nítorí ò gbé kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn mọ̀ bí wọ́n ṣe lọ lọ́wọ́ gbà báyìí. Tí wọ́n sì gba ẹ̀tọ́ wọn ní ọwọ́ rẹ̀. Tá a bá wá wò wọ ìdá ìzòkúrìbà ẹbí bàjẹ́. Lásìkò tá a wà yìí ẹbí bàjẹ́ ni kò sí èméjì ń bẹ. Látara wípé ìmọ̀ atara ẹni nìkan ó ti gbàjọba. Àdánìkànjẹ selfishness. Àdánìkànjẹ ẹni wọ́n bá sì dájẹ òun náà ni ó dákú. Wọ́n máa ń pété wọn bá jẹ bì kò ní kú bì. Bẹ́ẹ̀ ni. A rí nínú ìlànà èyí tí àfa wa Said Kutubu tó gbé kalẹ̀. A rí wípé ó fi yé wa dáadáa bí Islam bó ṣe gbé tó bá ti ṣèlú tá a fi gbádùn ara wa nínú ìlú ó ṣe ètò rẹ̀ ó ṣe fún wa. Allahu Akbar. Wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi. Gbogbo tí ń bá ń jẹ́ wà lùfàṣá gbogbo tí ń bá ń jẹ́ ntọ́ka pọ̀ gbogbo tí ń bá ń jẹ́ ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun tá a bá ti kú ńbẹ̀ tá a dé díẹ̀ tá a hùwà nì bóòlù àwùjọ wa bóòlù ni ò sí ní fọkànbalẹ̀. Allahu Akbar. Àwọn orílẹ̀-èdè kan bẹ tí wọ́n ń lò bẹ́ẹ̀ báyìí níbàámu pẹ̀lú tí ó wà nínú Al-Qur'an
tọkàn wọn sì balẹ̀ bí Allah akbar. Nígbà wọn tẹ̀ láṣẹ Ọlọ́run. nígbà wọn tẹ̀lé àṣẹ Ọlọ́run. So láti òkè délẹ̀ Sayyid Qutb ọjà mọ̀ yìí pé alhayatu fi dhilal al-Qur'an ni'matun la yafhamuha illa man zaqaha. Kéèyàn ó gbé lábẹ́ bòjì al-Qur'an ó ní ìdẹ̀ra kan ni ẹni tó lè máa náà lẹni tó gbé lábẹ́ rẹ̀ rí. Allahu akbar. Ẹni tí ò bá tí ì gbé lábẹ́ ò lè tí ì máa. Wọ́n máa bú wa wọ́n máa sọ̀rọ̀ sí wa àwọn alákatakítí ni wọ́n. Àbí oníwàhálà ni wọ́n. Ẹ̀sìn ni wọ́n fẹ́ fi ṣèjọba ní wọ́n máa béèrè lọ́wọ́. Muslim ticket ni wọ́n. Wọ́n lọ dàbẹ́ tó ti sun àsùnpẹ́ra. Ṣé bá a ti ní Muslim ticket ní Nàìjíríà wa yìí náà? Àbí? A ti ní rí ngbà àwọn ológun, a ní rí ngbà àwọn alágbádá, a ní rí. Èyí tí Abíọ́lá àti Kingsley tán fẹ́ ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kùn náà lọ́jẹ́ kí wọ́n fi dàrú. Allahu akbar. Tí wọ́n fi gbé ilé wọn lọ. Wọ́n bá rí pé kò sí tó dùn bíi kí Mùsùlùmí ó wá di ètò. Ó lò fi Ọlọ́run. Yóò gbẹ́tọ̀ kálukú lé lọ́wọ́ báyìí. Ìgbà náà gan làwọn kan gbádùn jù. Ìgbà gan làwọn kan gbádùn jù. Ní àsìkò Sayyidina Umar náà àwọn kan tá a bá pàdé níbi tafsiri Sayyid Qutb. Wọ́n ní Yahudi kan bẹ̀. Wọ́n ló ti wá gbó. Nítorí wọ́n ń tẹ̀pá. Ń wá nǹkan tí ó jẹ káàkiri. Allahu akbar. Yahudi ni kì í ṣe Mùsùlùmí. Kì í ṣe Mùsùlùmí. Sayyidina Umar wá rí i pé ẹyẹ létò mi tẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ mi alábòsí ni yín o. Ẹ wo ọdún tẹ̀ ti ń lo ọkùnrin yìí bọ̀. Ẹ wá lò ó gbó tán ráúráú ẹ lò ó lálò bẹ́ẹ̀ ni. Kò wá sí nǹkan kan tẹ́ lè ṣe fún un tí ò ní jọ́ máa gbé kiri káàkiri bá kóun fẹ́ gba báárà. Sayyidina Umar ló introduce pension. Allahu akbar. Inú Islam gan pension jáde. Pé bó bá ti sìnjọba tó dàgbà tó lè ṣiṣẹ́ mọ́ jẹ́ kíjọba gan máa sìn ọ̀ngbà náà. Tó bá pàṣẹ pé àfírá ẹ lọ ṣètò fún Allahu akbar. ó sì dòfin láti ṣe lọ kẹ́ ẹ máa sin gbogbo tí bá ń fẹ́ kẹ́ ẹ máa gbé fún. Ẹ tí èsè Mùsùlùmí nù ni. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello Yunifásitì láìsí jáàmù mọ́. Àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday lọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. Tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògolúwa Street Ọ̀sìmáwá Road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Ìrúnà ń kọ́ abẹ Ọlọ́run tá ló bá lékè. Àwọn àfáà wa Sayyid Qutb Ọlọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Àmín, àmín, àmín. Dájọ́ pàdé lálìjánnà pẹ̀lú Allahumma àmín. ọ̀la Sayyidul Wujud. Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. So àwọn bẹ́ẹ̀ ní ńlapa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ń ṣe káàkiri. Wọ́n pè á fún lecture níbi kan ni, wọ́n pè á fún symposium níbi kan ni. Nǹkan tí wọ́n máa jẹ jáde látẹnu wa, àwọn nǹkan tá a ti kó mì Lọ́dọ̀ Sayyid Qutb. lọ́dọ̀ Sayyid Qutb ni. Allahu akbar. Ẹ ṣeun bàbá wa, ó sì ń dàbí kámọ́tì ìgbọ́ parí. Àwọn àmọ̀pọ̀ tó ṣẹ́kù nígbà míì náà lágbára Ọlọ́run á tún láǹfààní àti tún wá tẹ̀síwájú ń bẹ̀. Àmọ́ ká tó parí ètò tòní yìí ká tó fi gígùn bàbá wa tá a bá wòye sákòókò yìí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ni ò tí ì jókòó tó ti fẹ́ máa nasẹ̀. Àfẹ́ máa ń
dàbí ẹ̀yin bàbá pé èmi náà fẹ́ dàbí bàbá wa Professor Big Morsi bí wọ́n ṣe ń pariwo wọn káàkiri báwọn èèyàn ṣe ń sọ pé Professor àgbà ni wọ́n mo fẹ́ dàbí wọn púpọ̀ náà wa ni ò sì lè ṣègbìyànjú tẹ́ ẹ ṣe kí ni nǹkan tẹ́ ẹ lè fún wa bí ìdánilẹ́kọ̀ọ́ tàbí ìmọ̀ràn tẹ́ ẹ lè fún wa. ẹ ṣeun bí láyé ti fẹ́ rí nìyẹn bí láyé ti dà lónìí ni. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa wọn ò tí ì ní ìjòkóó wọn ní àwọn fẹ́ ra. Allahu Akbar. wọn ò tí ì ní fẹ́ máa rá. Wọ́n wọ́n sọ láwọn fẹ́ pé jókòó. àwọn fẹ́ máa rìn. Allahu wọ́n ní tí Akbar. máa rìn wọ́n làwọn máa sáré. ọlọ́run ò sì tó lé ayé bẹ́ẹ̀. Allahu Akbar. ọlọ́run sì tó lé ayé lẹ́tẹ́ríkà bá nà tó bá kán àǹtàbàkè lórí ìpele kọ̀ọ̀kan náà lẹ́ẹ̀ máa gbéṣẹ̀ náà lẹ́ẹ̀ máa lọ. kàyéfì tá a rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n jákẹ́kọ̀ọ́ lónìí irú òwò táwa ṣe nídìí tírà rírà nítorí pé bó bá ní tírà bó ti ní tírà sí bó ti pọ̀ sí lọ́dọ̀ rẹ ló fi máa tọ́ tírà náà òun náà ló fi máa ní ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé àti mímọ̀. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn ọ̀dọ́ wa wọ́n rònú sí pé tanámọ̀ á ná ó sì rí tírà. àbí ta ni ó máa ra tíà. wọ́n tún wá fẹ́ máa ṣe àṣìlò tí science and technology gbé kalẹ̀ fún wa nípa social media yìí nípa wípé a gbogbo nǹkan ni a lọ sórí nẹ́ẹ̀tì ni wọ́n ti nígbàgbọ́ pé táwọn bá ti ń rí eléyìí hùn àwọn ò nílò tíà mọ́. àwọn ò nílò tírà mọ́ bẹ́ẹ̀ sì ni tírà máa bẹ pẹ̀lú èèyàn permanently. àwọn èyí tẹ́ ń wò níbi social media yẹn tẹ́ bá ti wò ó tẹ́ lò ó tán fún sáà ẹ̀kọ́ ni ó ti parí nù ni. temporary ni kò lọ títí. ẹ lè ráyè padà síbẹ̀ mọ́. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé sẹ́rí ọ̀làjú ti àwo àwòrán ọ̀làjú ti pé àwo àwọn channel oríṣiríṣi báwọn kan ti ń ṣe ń bì kan àwọn ọ̀dọ́ náà ń kánjú pé àwọn náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀. ó yàtọ̀ ó pọ̀. ó yàtọ̀ ibi tẹ́ yìí wá ọ̀tọ̀ ibi táwọn wá ọ̀tọ̀ ìlànà ayé tí yín ọ̀tọ̀ ìlànà ìgbésí ayé tí wọn náà ọ̀tọ̀. àwọn ò sì mọ̀ wípé gẹ́gẹ́ bí òwe pé èèyàn gbọ́dọ̀ kánjú èèyàn gbọ́dọ̀ sáré púpọ̀ àwọn ọmọ wípé náà làwa tẹ̀lé. Allahu Akbar. pẹ̀lú ọ̀pọ̀ sùúrù ọ̀pọ̀lọpọ̀ ìtẹpámọ́ṣẹ́ kò sí àwéyàwó nígbà títí wa. àbí ibo tí ẹ̀lẹ́yìn ó tiẹ̀ ti rí nígbà tí ó sì fún ọ̀gá. àtúwá láwọn táwọn náà ń wò tá a fẹ́ wò tá a ń wò pa fẹ́ dàbí wọn. àwọn àgbààgbà fà ní University of Ibadan University of Ilorin ní Bayero University ní Usman Danfodio University àwọn là ń wò pé báwọn èyí ti rí làwa náà fẹ́ rí. àwọn nísìnyí àwọn òwò àwa mọ́ àwọn tó kù táwọn wò ní àwọn olórin takasúfè. àwọn tí àjọ sí ìlànà kan náà. tí àjọ sí ìlànà kan náà. mọ́tò tí takasúfè rà ló fẹ́ rà. àwọn tó yẹ pé Amẹ́ríkà ni wọ́n ti ń gbégbé ayé wọn bí wọ́n ṣe bọ́lọ̀ ṣe kádàrá pé wọ́n gbé. Allahu Akbar. wọ́n mọ̀ wá wò. kọ́dà ẹlòmíì nílànà kéwú tó wà ó bẹ̀rẹ̀ lè máa sábàámọ̀ pé kí ló ń wá nídìí ẹ̀. àbíkọ́ máa rò lẹ́gbàá wọ́n máa ti parí eléyìí o wọ́n wọ́n náà gidi kan lọ ní o bí ẹni kọ́nà kéwú. kì í sọ̀nà gidi lọ́dọ̀ tiẹ̀. so àti pé ju gbogbo ẹ̀ lọ òbí náà tó nípa tó yẹ kí wọ́n kó. òbí nípa tó yẹ kí wọ́n kó. bẹ́ẹ̀ ni ó nípa tó yẹ kí wọ́n kó bí òbí tí ò bá tọ́ ọmọ dáadáa nígbà tí ọmọ wà ní ẹja tútù. wọ́n á dẹja gbígbẹ tán kò ṣeé ká mọ́. ó ti gan. àti dábàrún dànù ló kù. lẹ́yìn náà àníyàn tóbi fi ń rán ọmọ lọ ilé ẹ̀kọ́. àwọn òbí ti wá ní ká máa lọ ilé ẹ̀kọ́ àwọn náà sì béèrè lọ́dọ̀ wọn pé bàbá wa jáde Arabic and Islamic studies kí láàbì ṣe. a kàn sọ fún ọ ni pé sámọ àwọ̀tọ̀ ìṣègùn ẹni ká sẹ́nu ní àmọ́tọ́rọ àlùbáríkà ẹni tó sọ Arabic tó sì Islamic studies abẹ́rẹ́ ló sọ pé ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí nísìn. Allahu Akbar. tẹ́ bá wo àfáà wa Professor Isaac Olóyèdé. náà. Islamic studies mọ́ Arabic làwọn náà ṣe. Allahu Akbar. àwọn sì ní jáàmù gbádùn jù láti jẹ́ èèyàn tí ń ṣèjọba jáàmù. kì í ṣe jáàmù nìkan. University of Ilorin nígbà wọn ṣe bá chancellor ń bẹ̀. Allahu Akbar. abẹ́rẹ́ lè má rí irú VCB rẹ̀ rí. Allahu Akbar. bẹ́ẹ̀ sì gbogbo nǹkan wà lọ́wọ́ ikhlas. kí n lá ní ẹ̀tọ́ mọ́ kangakanga.
tó wá gbé ńgbà tó ń ràn wá lọ lé kéwú à ń béèrè lọ́dọ̀ wọn ni pé kí n láàbì sí tá a bá dé mí ìta ti gbé àtúngbọ́n náà gbìyànjú ìlọsíwájú lọ sí kò ní. àwọn sì ń lọ lé kéwú àwọn èèyàn sì ń pè wá pé kí lẹ́yìn yìí fẹ́ fi kéwú ṣe kí ló dé tẹ̀lé kọ́ fashion design kí ló dé tẹ̀lé wá sẹ́kẹ̀kọ́ kọ́ra àrẹ́sì fọ̀ àmọ́ gbogbo kálukú wá ń ṣe pẹ̀rẹ̀rẹ̀ wọ́n dọmọ sílé ẹ̀kọ́. wọ́n á dọmọ sílé ẹ̀kọ́ yìí wọn ò mójútó ọmọ náà làwọn òbí mi wà tó jẹ́ pé ọmọ rẹ̀ tó bá ti wọ yàrá tó mọ báyìí òbí ó rò pé bóyá ń wòwe àbí ń kẹ́kọ̀ọ́ àbí eré fóònù ni wọ́n wà. Allahu Akbar. títí tálùbájà ló fi yọ. Subhanallah. òbí ọmọ kankan pa rẹ̀ gbogbo àwọn ọ̀wà tí ò da gbogbo àwọn ṣẹ́sí tí ò tó súnà tí ò bá ṣe rí àmú tí ò bá lànà Islam mu wọ́n mọ̀ wọn ló wá fà tí gbogbo ẹ̀ fi rí rájú àbíkọ́ lọ́wọ́ ṣàánú wa. àmín. Ìbéèrè kan tó ń jà mí ó ń ta mi tara fẹ̀ ó ń jàpájàsẹ̀ kùn mí àmọ́ àkókò tí kò wá ń papá mọ́ra àmọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ bàbá wa tá a bá wo orí social media àáfàá alágbájá ń bú tàmẹ̀dù ń bú alágbájá bàbá láàrin ìṣẹ́jú díẹ̀ kí ni tí ẹ lè rí sọ sí. ṣé rí tírà kan bẹ wọ́n ń pe tírà yẹn ní ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn awliya ur-Rahman àti awliya ush-Shaytan àwọn wòlíì ti sùn àti tàwọn tọlọ́hun. Subhanallah. àwọn wòlíì ti sùn ìsùn náà láwọn ìjọ tiẹ̀. òun náà láwọn ìjọ. bẹ́ẹ̀ ni àwọn ìjọ tọlọ́hun ń bẹ lọ́tọ̀. Ala inna awliya Allah la khawfu alayhim wala hum yahzanun. ṣé rí tálọ́ ọmọ kéwú jù náà màláíkà tẹ́lẹ̀. Ìbílísù. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́rìí tí wọ́n mọ̀ pé àwọn ń bú àwọn kan ṣé wọ́n ní ẹ̀rọ lè kéwú kẹ́ wá fi bú yẹn. àbí. ẹ lè kéwú kẹ́ wá ṣe ìkìlájú àwọn èèyàn. àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ àfúrásì wọn pé nínú àwọn ọmọ ìjọ ọmọ kéwú èṣù ọmọ ìbílísù ni wọ́n. kọ́nà ọba kọ́ bá àdá wal haqq ila siratil mustaqim. Allahumma àmín. tó burú pátápátá tó tó sí. anábì sọ fún pé lè an yahdiya Allahu bika rajulan khairun laka mina dunya wa ma fiha. kó kéwú pẹ́ẹ́bù ọdún tó lò tó wá fi kéwú tẹpẹlẹ mọ́ wá sí rẹ̀ ọ wá jẹ́ pé nìkan solo lọ́n lò tó fi mọ̀nà láti pàṣẹ rẹ̀. alábì ló lóore fún ọdún gbogbo tí ń bẹ láyé àti gbogbo tó fọ ọkàn sí kò fẹ́ rí láyé. bẹ́ẹ̀ làwọn kan máa wá wù ú ti fẹ́ bú lámà yín bẹ́ẹ̀ làwọn kan ti máa ti fi kéwú wọn ṣe rìyáwù. pé gán lè mọ̀ pàwọn náà. alẹ́ àhò ìyẹn kọ́ ní nǹkan tá a fẹ́ lò. tó ẹ̀sùn bàbá wa jazakumullahu khairan. àmín. ọlọ́run bá wa sàn yín lẹ́sàn-án rẹ̀ ẹ̀rí bá ń sọ wípé iná ń jó lórí omi ẹni nkéré wá ìgbà mo sọ láti ilẹ̀ mo ní bàbá wa àgbà olùkọ́ ni àgbà dánilẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe ti rí ní tí mo wí alhamdulillah bàbá wa ọlọ́run túbọ̀ máa ṣàlékún hikma àti àlékún ìdáyà lágbára ọlọ́run àpádà sábúrò kéré ó tóbi ọlọ́run ò ní jó dọ́dọ̀ yín la hawla wala quwwata illa billah. bàbá wa tẹ́ gbà lálejò fáǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹsẹ̀ láǹfààní àti darapọ̀ mọ́ wa àwọn náà ni bàbá wa Professor Badmus Ọlánrewájú Yusuf Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àwọn èèyàn máa pè mí lákéwì ìdùnnú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká wọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lúlé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn
kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjò nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo. a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.